ọ̀rọ̀ tí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ ṣèyí mákindé tó sọ sí ààrẹ bọ́lá ahmed tinubu lórí rògbòdìyàn òṣèlú tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ rivers ó mà ti di ariwo ńlá èyí tí àwọn olólùfẹ́ ààrẹ bọ́lá ahmed tinubu, àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú all progressives congress apc àti àwọn olólùfẹ́ pẹ̀lú ọmọlẹ́yìn gómìnà ṣèyí mákindé tí wọ́n jọ ń sọ̀rọ̀ tọ́jọ́ ń tàwọn síra wọn sí lórí ẹ̀rọ ayélujára lọ́jọ́bọ̀ tí í ṣe ọjọ́ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí. ó ní ṣèyí mákindé ló sọ̀rọ̀ síta lórí rògbòdìyàn òṣèlú tó wà ní ìpínlẹ̀ rivers tó sì jẹ́ pé òkú ọ̀rọ̀ tí ṣèyí mákindé jù sí tinubu òun ló di ariwo sígboro tó ń gbà bí ẹni gba ìgbà ọtí báyìí. kì í ṣe ìròyìn mọ́ yìí pé lọ́jọ́ ìṣẹ́gun tí í ṣe ọjọ́ tuesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí ó ní ààrẹ bọ́lá ahmed tinubu ló kéde ìjọba pàjáwìrì ní ìpínlẹ̀ rivers lórí awuyewuye tó ń ṣẹlẹ̀ níbẹ̀ láàrin gómìnà sim fubara àti gómìnà àná ní ìpínlẹ̀ rivers ọ̀gbẹ́ni nyesom wike pẹ̀lú àwọn aṣòfin ìpínlẹ̀ rivers mẹ́tàdínlọ́gbọ̀n tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn wike tí wọ́n fẹ́ yọ gómìnà dànù tó sì jẹ́ pé níṣe ni ààrẹ bọ́lá ahmed tinubu fún gómìnà sim fubara, igbákejì arábìnrin ngozi odu àti gbogbo ọmọlẹ́gbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ rivers ní ìwé gbélé èyí tí olóyìnbó ń pè ní suspension fún oṣù 6. bẹ́ẹ̀ ni ààrẹ kéde ajagunfẹ̀yìntì vice admiral ibok ete ekwe ibas gẹ́gẹ́ bí ẹni tí yóò ṣe ìjọba ológun fóṣù 6 ní ìpínlẹ̀ rivers láti dá àlàáfíà padà sí ìpínlẹ̀ náà. ṣá o nínú ọ̀rọ̀ tó sọ lọ́jọ́ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí nínú àpilẹ̀kọ ìtànpè ní newsletter tí ó máa ń kọ ní ìpínlẹ̀ ọ̀yọ́, gómìnà ṣèyí mákindé ní ìwà burúkú tí kò bá òfin mu tó sì tako òfin orílẹ̀-èdè nàìjíríà ní tinubu wò. ó ní báwo ni tinubu yóò ṣe máa yọ odidi gómìnà táwọn aráàlú dìbò yàn nípò tí ó máa yọ ó lè tako òfin ìjọba democracy kò sì mọ irú ẹ̀. bẹ́ẹ̀ ló ní kò sí ọlọ́pọlọ pípé ọmọ nàìjíríà kan tí kò ní tako ìgbésẹ̀ tinubu yìí. ṣèyí mákindé wá jẹ́ kó dìímọ̀ pé àwọn ò ní wo ọ̀rọ̀ náà níran ó ní òun àti àwọn akẹgbẹ́ òun nínú ẹgbẹ́ òṣèlú pdp pàápàá àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú pdp àwọn ti ṣèpàdé àwọn sì ti fẹnu kò pé àwọn ò ní wo tinubu níran láti ṣe ọ̀rọ̀ yìí ní bó ṣe ṣe lọ gbìyànjú pé kó jẹ lọ bẹ́ẹ̀ tó sì ní àwọn ti pinnu pé àwọn yóò gbé tinubu lọ sí ilé ẹjọ́. gbàrà tí ṣèyí mákindé sọ̀rọ̀ ìlàríwó ńlá mà ti sọ níṣe ni àwọn ọmọlẹ́yìn tinubu àtàwọn olólùfẹ́ apc náà sọ̀rọ̀ burúkú sí i. wọ́n ní kí ló dé tó ń sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀. wọ́n ní sódìgbà tí wàhálà bá ṣe nípínlẹ̀ rivers tó ń para wọn bí ẹni pa ẹran àti màálùú ìní tinubu yóò tó gbé ìgbésẹ̀ ni tí wọ́n sì ní mákindé kò mọ nǹkan tó ń sọ ṣùgbọ́n táwọn ọmọlẹ́yìn mákindé náà fún wọn lésì tọ́rọ̀ ọ̀hún tó sì di yanpoyanrin.